ni tàbí ẹ̀ ń fòyà tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tí Trump sọ nípa ilẹ̀ wa Nàìjíríà ẹ má fọ́ o ẹ lọ fọkàn balẹ̀ ààrẹ Tinubu ló sọ̀rọ̀ ìkìyà bẹ́ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà ẹ má fọ́ o digbí la wà pẹ̀lú yín ilẹ̀ China kéde àtìlẹ́yìn rẹ̀ fún Nàìjíríà lórí ọ̀rọ̀ tí Trump sọ bẹ́ẹ̀ ni Chongqing kìlọ̀ fún Amẹ́ríkà pé kó má lọ wá o kó má dá sí ètò ìṣèjọba Nàìjíríà aṣọ kọ́pà tẹ́ ẹ fọ̀nà èrú wọ̀ àfàìmọ̀ kó má dá sọ ẹ̀wọ̀n lọ́rùn yín kò dín ní akẹ́kọ̀ọ́ 15,000 tí yóò fojú balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn yíyí ìwé ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga kí wọ́n lè kópa nínú ìsìnrú ìlú NYSC. Ikọ̀ ọmọ ogun ṣekú pa agbésùnmọ̀mí 6 lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí ibùba ológun nípínlẹ̀ Borno. Ọ̀rẹ́ báwo èmi àti Mákindé kì í ṣe ọ̀rẹ́ o òṣèlú lásán ló pa wá pọ̀ Wike ló sọ bẹ́ẹ̀ sí gbòòrò ayé ó mà ṣe o àwọn agbébọn tún ṣekú pa arákùnrin kan ẹni ọdún 28 àwọn míì farapa nínú ìkọlù tuntun nípínlẹ̀ Plateau. Ìdí rèé o tí iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi fọwọ́ òsì júwe ilé fún àwọn òṣìṣẹ́ tó tó 115 níye. Ààrẹ Tinubu dákun ẹ̀bẹ̀ la bẹ̀ ọ́ bá wa fòpin sí ilé àti dúkìá wa tí ìjọba ìpínlẹ̀ Èkó ń dàwó lulẹ̀ ẹgbẹ́ àwọn Ìgbò ASITU ló rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu bẹ́ẹ̀. Ìjọba China ṣèkìlọ̀ o ó ní kí orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè kankan má ṣe dá sí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè kankan má ṣe da ètò ìdàgbàsókè tó ń wáyé ní Nàìjíríà rú. Ẹnu ni mo ní o mi ò ní ìbọn o báńgà ló kéré jù mi ò lè yìn mo kàn fẹnu gbára mi kalẹ̀ ni ẹ̀rù àríkẹ́ tó halẹ̀ ìbọn mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn Ganu ṣàlàyé ọ̀rọ̀ fáráyé olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ṣé ń fọ́ ni tàbí ẹ̀ ń fòyà tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tí Trump sọ nípa ilẹ̀ wa Nàìjíríà ẹ má fọ́ o ẹ lọ fọkàn balẹ̀ ààrẹ Tinubu ló sọ̀rọ̀ ìkìyà bẹ́ẹ̀ fáwọn ọmọ Nàìjíríà. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí àwọn ọmọ Nàìjíríà láti fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump sọ pé ó ṣeéṣe kí ìjọba ilẹ̀ Amẹ́ríkà kó ọmọ ogun wọ Nàìjíríà láti dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí tó ní wọ́n ń ṣekú pa àwọn èèyàn ẹlẹ́sìn Kristẹni. Tinubu sọ pé ìjọba ń gbé ìgbésẹ̀ láti pèsè ààbò tó péye fún aráàlú àti dúkìá ọmọ Nàìjíríà. Mínísítà fétò ìròyìn àti ìlú koro Mohammed Idris ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fáwọn akọ̀ròyìn. Lẹ́yìn tí ó ṣèpàdé pọ̀ tán pẹ̀lú Tinubu mínísítà ṣàlàyé pé ààrẹ ń gbìyànjú agbára rẹ̀ láti rí i pé ètò ààbò gbé pẹ́ẹ́lí sí ní Nàìjíríà. Mínísítà fún ètò ìròyìn àti ìlú koro sọ pé àwọn ń sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Tinubu lórí ìdúnkokò Trump mọ́ Nàìjíríà. Tinubu ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tí Trump sọ lọ́wọ́ ó sì ń wá ọ̀nà láti sọ fún gbogbo àgbáyé nǹkan tí ìjọba rẹ̀ ń ṣe lórí ètò ààbò Nàìjíríà. Ọ̀gbẹ́ni Idris sọ nínú fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán NTA wípé ìgbésẹ̀ Tinubu èyí tó fi yọ àwọn ọ̀gá iléeṣẹ́ ológun Nàìjíríà ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní í ṣe pẹ̀lú èròǹgbà ààrẹ láti ṣàtúnṣe ètò ààbò tó mẹ́hẹ ní Nàìjíríà. Ó ní ṣíṣe àpèjúwe Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí kò bọ̀wọ̀ fún ẹ̀sìn kì í ṣe òtítọ́ rárá. Ìwé òfin ilẹ̀ wa là kalẹ̀ wípé ẹnikẹ́ni lómìnira láti ṣe ẹ̀sìn tó bá wù ú láìsí ìdíwọ́ kankan. Ààrẹ ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tí Trump sọ nípa Nàìjíríà lọ́wọ́ báyìí òun sì gbàgbọ́ pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ń bọ̀ wá di ìtàn. Idris sọ wípé iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí ìjọba sì tún ti ṣe àgbékalẹ̀ ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ táwọn orílẹ̀-èdè àgbáyé yóò fi mọ nǹkan tí Nàìjíríà ń ṣe lórí ọ̀rọ̀ tí Trump sọ. Mínísítà fétò ìròyìn fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Tinubu ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olórí ẹ̀sìn ní Nàìjíríà. Ó ní onírúurú àjọ ní ìjọba àpapọ̀ bá sọ̀rọ̀ láti rí i pé àwọn agbésùnmọ̀mí tó ń dá ẹ̀mí àwọn aráàlú légbodò di ẹni ìgbàgbé. Nàìjíríà ẹ má fọ́ o digbí la wà pẹ̀lú yín. Ilẹ̀ China kéde àtìlẹ́yìn rẹ̀ fún Nàìjíríà lórí ọ̀rọ̀ tí Trump sọ
bẹ́ẹ̀ ni Chongqing kìlọ̀ fún Amẹ́ríkà pé kó má lọ wá o kó má dá sí ètò ìṣèjọba Nàìjíríà. Orílẹ̀-èdè China ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí ààrẹ Donald Trump sọ pé Amẹ́ríkà yóò kógun ja Nàìjíríà tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu bá kùnà láti fòpin sí ìṣekúpani àwọn Kristẹni. Nínú àtẹ̀jáde kan tí ìjọba China fi síta ni ó ti ṣàlàyé pé digbí ni òun wà lẹ́yìn ìjọba Tinubu pàápàá jùlọ lórí àwọn ọ̀kan-ò-jọ̀kan ètò ìdàgbàsókè tí ìjọba rẹ̀ ń ṣe ní Nàìjíríà. China tún kìlọ̀ pé kí orílẹ̀-èdè ilẹ̀ òkèrè kankan má dá sí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà. Agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba China tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Mao Ning ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nílùú Beijing. Ning ṣàlàyé pé orílẹ̀-èdè China gẹ́gẹ́ bí alábàáṣiṣẹ́pọ̀ Nàìjíríà tako ìgbésẹ̀ àwọn orílẹ̀-èdè alágbára lágbàáyé láti lo ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ẹ̀tọ́ ọmọnìyàn dá sí ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà tàbí láti kó ọmọ ogun lọ síbẹ̀. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní Amẹ́ríkà dúnkokò wípé ó ṣeé ṣe kí òun kó ọmọ ogun òun lọ kojú àwọn alákatakítí ẹ̀sìn tó ń ṣekú pa àwọn Kristẹni ní Nàìjíríà. Ó ní òun yóò káwọn ọmọ ogun Amẹ́ríkà lọ jà ní Nàìjíríà bí ìṣekúpani àwọn Kristẹni kò bá dáwọ́ dúró. Ńṣe ni ìjọba Amẹ́ríkà tún sọ pé òun yóò dáwọ́ gbogbo ìrànwọ́ tóun ṣe fún Nàìjíríà dúró tí ìṣekúpani àwọn Kristẹni bá ń tẹ̀síwájú. Àmọ́ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní Nàìjíríà ti sọ di mímọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yàtọ̀ sáwọn ẹ̀sùn tí Trump kà sílẹ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn kan gba Tinubu lámọ̀ràn pé kò gbọ́dọ̀ tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ Trump. Ó ní láti ṣàlàyé ìgbésẹ̀ rẹ̀ lórí ètò ààbò látìgbà tó ti di ààrẹ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn láti ìgbà tí ó ti di ààrẹ. Láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ní onírúurú ìròyìn lórí ọ̀rọ̀ yìí ti ń jà lórí ayélujára lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump kéde pé pípa àwọn Kristẹni ń wáyé lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà àti pé ìjọba kò yà sí ọ̀rọ̀ náà. Lẹ́yìn náà ló tún kéde pé Amẹ́ríkà máa ṣe ìkọlù sí Nàìjíríà tí ìjọba kò bá tètè wá wọ́rọ̀ kò fi ṣàdá lórí àwọn ẹ̀sùn náà. Ìkéde Trump yìí ló ti ń fa onírúurú awuyewuye pàápàá láàrin àwọn ẹlẹ́sìn Mùsùlùmí àti Kristẹni. Ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn Mùsùlùmí ní Nàìjíríà ìyẹn Muslim Rights Concern MURIC náà sọ pé ọ̀rọ̀ ìpànìyàn tó ń lọ ní Nàìjíríà gba sùúrù àti ìfarabalẹ̀ gidi. Ṣé tí ojú bá farabalẹ̀ ó ní láti rí i mú. Tí ìjọba Amẹ́ríkà bá farabalẹ̀ dáadáa wọ́n ó rí i pé Kristẹni nìkan kọ́ ni àwọn èèyàn tí àwọn agbésùnmọ̀mí ń pa. Nítorí náà kí wọ́n má fojú ìjà ẹ̀sìn wo ọ̀rọ̀ náà. Aṣọ kọ́pà tẹ́ ẹ̀fọ́ ní ewu wọ̀ àfàìmọ̀ kó má daṣọ ẹ̀wọ̀n lọ́rùn yín o. Kò dín ní akẹ́kọ̀ọ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún 15,000 tí yóò fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn yíyí ìwé ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga kí wọ́n lè kópa nínú ìsìnrú ìlú NYSC. Ọ̀gá àgbà fún àjọ JAMB lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Isaac Olóyèdé ni àjọ náà ti ṣàwárí àwọn akẹ́kọ̀ọ́ tí ó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún 15,000 tí wọ́n yí ìwé ẹ̀rí ìgbaniwọlé wọn sí ilé ẹ̀kọ́ gíga láti lè ní àǹfààní lọ fún iṣẹ́ agùnbánirọ̀ NYSC. Olóyèdé ni àjọ náà ti bẹ̀rẹ̀ ìwádìí láti máa gbé àwọn tí ọwọ́ tẹ̀ fún ẹ̀sùn yíyí ìwé ẹ̀rí náà lọ sí ilé ẹjọ́. Ọ̀rọ̀ yìí jẹ jáde nígbà tí ọ̀jọ̀gbọ́n Olóyèdé ń sọ̀rọ̀ níbi ìpàdé àwọn agùnbánirọ̀ kan tó wáyé nílùú Àbújá. Ó tẹ̀síwájú pé igbákejì ọ̀gá àgbà ní fásitì DVC 17, igbákejì akọ̀wé fásitì tó fi mọ́ òṣìṣẹ́ JAMB 4 ló ti wà ní àhámọ́ àjọ ICPC báyìí lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú bíbá wọn yí ìwé. Ó ní lọ́jọ́ kan lòun sáwá bá ọ̀gá àjọ NYSC sọ̀rọ̀ nítorí òun kò gbàgbọ́ pé akẹ́kọ̀ọ́ tí ó tó ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún 15,000 lè yí ìwé ìgbaniwọlé wọn. Ó ní lọ́wọ́ tóun sọ̀rọ̀ yìí igbákejì ọ̀gá ní fásitì DVC 17, igbákejì akọ̀wé fásitì tó fi mọ́ òṣìṣẹ́ JAMB 4 ló wà ní àhámọ́ àjọ ICPC lórí ẹ̀sùn pé wọ́n lọ́wọ́ nínú yíyí ìwé. Ó ní òun fẹ́ gba àwọn èèyàn lámọ̀ràn kí wọ́n máa rí i pé wọ́n tẹ̀lé òfin kí wọ́n má bàa ní wàhálà. Ó ní kí wọ́n máa gba ọ̀nà tó yẹ torí ọ̀pọ̀ ló ń fa wàhálà síra ẹ̀ lọ́rùn látàrí àti gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí. Ọ̀pọ̀ wàhálà tó ń wáyé ló ń jẹ́ àfọwọ́fà. Nígbà tó ń sọ̀rọ̀ ọ̀gá àgbà fún àjọ NYSC Brigjen Ọlákúnlé Nafiu rọ àwọn tí ọ̀rọ̀ kàn pé kí
wọ́n dẹ́kun gbígba ọ̀nà èrú fi kó àwọn akẹ́kọ̀ọ́ wọlé. DG ní òtítọ́ ni pé àwọn ń kojú ọ̀pọ̀ ayédèrú ìwé ẹ̀rí ní ọ́fíìsì àjọ NYSC, ṣùgbọ́n ọ̀pọ̀ ni àwọn ṣàwárí látàrí ìwádìí finifini. Ó ní iṣẹ́ àwọn ni kí àwọn ṣe àmójútó bí àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga yóò ṣe lọ àgùnbánirọ̀ tí àwọn sì ń ṣe ìgbáradì fún ọ̀dọ́ láti wúlò fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ọ̀pọ̀ ọdún báyìí NYSC ní ọ̀pọ̀ yìí láwùjọ fún iṣẹ́ tí wọ́n ń ṣe, àmọ́ ní kété tí àwọn kàńdá ti dàpọ̀ mọ́ ìrẹsì tí oníkálukú sáfẹ́ wọṣọ àgùnbánirọ̀ láì kẹ́kọ̀ọ́ parí tàbí relé ìwé kankan, ó wá lérílẹ̀ka báyìí pé àwọn kò ní fààyè gbà kí àwọn èèyàn ọ̀hún máa tàbùkù bá àjọ NYSC. Ikọ̀ ọmọ ogun ṣekú pa agbésùnmọ̀mí 6 lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí ibùba ológun nípínlẹ̀ Borno. Ikọ̀ ọmọ ogun Operation Adenkai ní kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun Tuesday ṣekú pa ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram nígbà tí wọ́n dojú ìjà kọ wọ́n lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí ibùba ológun ní Kangari ní Malam Fatori nípínlẹ̀ Borno. Àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ agbéròyìn jáde iléeṣẹ́ àgbáríjọpọ̀ ológun lápá ẹkùn àríwá ìlà oòrùn ìyẹn Operation Adenkai, Lieutenant Colonel Uba Sani sọ pé ikọ̀ ológun tún rí àwọn nǹkan gbà padà lọ́wọ́ wọn tó fi mọ́ àwọn ẹ̀rọ adìyàmọ́ra lójú òfurufú. Àtẹ̀jáde náà sọ wípé àwọn ọmọ ogun gbógun ti àwọn agbésùnmọ̀mí náà lẹ́yìn ìkọlù àwọn agbésùnmọ̀mí ní ibùba Kangari Malam Fatori nípínlẹ̀ Borno ní kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2025. Gẹ́gẹ́ bí Sani ṣe wí, àwọn agbésùnmọ̀mí Boko Haram ọ̀hún ló ṣèkọlù ní déédéé aago 4:00 àfẹ̀mọ́júmọ́ tí wọ́n sì lo oríṣiríṣi àwọn ohun ìjagun olóró bíi ẹ̀rọ adìyàmọ́ra ojú òfurufú láti fi kọlu ibùba àwọn ológun. Ó sọ wípé ikọ̀ náà láti ẹ̀ka iléeṣẹ́ ọmọ ogun lábẹ́ agbọ̀ndàn kẹta jẹ́wọ́ ara wọn gẹ́gẹ́ bí akíkanjú ikọ̀ ọmọ ogun tí wọ́n sì lé wọn kàbàkàbà tí wọ́n sì dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Ládùúrú àwọn oríṣiríṣi ohun ìjagun tí àwọn agbésùnmọ̀mí ọ̀hún lò láti ṣèkọlù, síbẹ̀ ikọ̀ ọmọ ogun dúró tán tí wọ́n sì dojú ìjà ìbọn kọ àwọn agbésùnmọ̀mí náà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa tún rí àtìlẹ́yìn gbà látọ̀dọ̀ ẹ̀ka àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú. Ipa àwọn ikọ̀ ológun ká àwọn agbésùnmọ̀mí náà nípasẹ̀ àgbáríjọpọ̀ ikọ̀ àwọn ọmọ ogun tó gbéná wojú àwọn agbésùnmọ̀mí náà. Sani sọ wípé àyẹ̀wò iṣẹ́ tí àwọn ọmọ ogun gùnlé náà fìdí ìṣekúpa àwọn agbésùnmọ̀mí 6 múlẹ̀ tí wọ́n sì rí àwọn ohun ìjagun gbà kúrò lọ́wọ́ wọn tó fi mọ́ àwọn ìbọn AK-47, àwọn ọta ìbọn, àwọn àdó olóró RPG, àwọn ẹ̀rọ adìyàmọ́ra àdó olóró ojú òfurufú 4, fóònù àti àwọn ohun ìjagun olóró míì. Ó fi kún pé ìdásí ikọ̀ ọmọ ogun ojú òfurufú ṣèrànwọ́ bí wọ́n ṣe ṣekú pa ọ̀pọ̀ àwọn agbésùnmọ̀mí tó na pápábora. Sani fìdí rẹ̀ múlẹ̀ pé díẹ̀ lára àwọn ikọ̀ ọmọ ogun Operation Adenkai àti àwọn ọmọ ogun mìíràn farapa lákòókò ìdojú ìjà ìbọn kọ̀rọ̀ ẹni náà. Àwọn ọmọ ogun náà sì ti jẹ́ gbígbé lọ fún ìtọ́jú tí ara wọn sì ti balẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé àjọ MNJTF náà ṣèrànwọ́ fún ikọ̀ àwọn ọmọ ogun Operation Adenkai nípa àtìlẹ́yìn ìwádìí ìtọpinpin wọn. Ó sọ wípé iṣẹ́ ìrédè sì ń tẹ̀síwájú láti tọpasẹ̀ àwọn agbésùnmọ̀mí tó ti na pápábora àti láti dènà òmìnira rírìn síbi tó wù wọ́n. Iléeṣẹ́ ológun gbóṣùbà káre fún ikọ̀ ọmọ ogun fún iṣẹ́ takuntakun wọn, ìgboyà àti ọgbọ́n ìmọ̀ nípa gbígbógun ti àwọn àgbésùnmọ̀mí. Ó sọ wípé iléeṣẹ́ ológun sì ní ìfarajìn nípa dídá àlàáfíà àti ètò ààbò padà sípò lápá ẹkùn àríwá ìlà oòrùn nípasẹ̀ iṣẹ́ ìrédè tó lóòrìn. Ọ̀rẹ́ báwo? Èmi àti Mákindé kì í ṣe ọ̀rẹ́ o. Òṣèlú lásán ló pa wá pọ̀. Wike ló sọ bẹ́ẹ̀ sí gbòòrò ayé. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nàìjíríà FCT Nyesom Wike ti sọ pé kò sí ohun tó pa òun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé pọ̀ ju òṣèlú àti pé Mákindé kò ní díje fún ipò ààrẹ lọ́dún 2027. Wike ló sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn Channels. Ó ní èdè àìyedè tó wáyé láàrin òun àti Mákindé kò ní nǹkan kan ṣe pẹ̀lú orogún òṣèlú, àmọ́ ó wáyé kí ẹgbẹ́ òṣèlú PDP má bàa kùnà àfojúsùn rẹ̀. Nígbà
nígbà tó ń fèsì lórí bóyá ìjà òun àti Mákindé dá lórí èròǹgbà Mákindé láti du ipò ààrẹ lọ́dún 2027 ńṣe ni Wike fi ìbéèrè náà rẹ́rìn kéékèèké tí ó sì fèsì pé irú ìbéèrè wo nìyẹn. Ó ní à ń sọ̀rọ̀ lórí bí a ṣe máa mí afẹ́fẹ́ àlàáfíà nínú ẹgbẹ́ PDP, ó ń sọ ìranù lẹ́nu. Ó ní kí ló dé tí inú òun ò ní dùn sí pé ó fẹ́ gbégbádùpò ààrẹ, ohun tí ó bá wù ló lè ṣe. Àmọ́ ọ̀rọ̀ ipò adarí kì í ṣe ohun tó yẹ kí èèyàn máa fi ṣeré. Lẹ́yìn náà ló kìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n ṣọ́ra fún fífi gọ̀ǹgọ̀ fa ohun tí ọwọ́ wọn kò tó. Ó tẹ̀síwájú ó ní kí àwọn èèyàn má sí òun gbọ́ o. Èyí kì í ṣe ọ̀rọ̀ pé èèyàn kàwé gba oyè ọ̀mọ̀wé PhD tàbí ó jẹ́ onímọ̀ ẹ̀rọ tàbí agbẹjọ́rò. Ìyẹn kọ́ là ń sọ. Kì í ṣe kí èèyàn kàn déédéé jí láàárọ̀ ọjọ́ kan kó sì sọ pé òun fẹ́ díje dupò ààrẹ. Ààrẹ jíjẹ kì í ṣe pọ̀nmọ́, kódà ó yí ju ẹ̀ràn náà mọ̀ lọ. Àwọn kan lè fẹ́ sáré wọ ẹgbẹ́ lọ́jọ́ kan kí wọ́n sì di adarí ẹgbẹ́ náà lójijì. Mélòó nínú wọn ló ti sin ẹgbẹ́ òṣèlú PDP bí òun Wike fúnra òun. Ó wá ṣe àtẹnumọ́ rẹ̀ pé òun àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé kì í ṣe ọ̀rẹ́. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ọ̀rẹ́ àárín òun àti gómìnà Mákindé ti dàrú, ó ní àwọn kì í ṣe ọ̀rẹ́ bí kò ṣe alábàáṣiṣẹ́pọ̀ nínú òṣèlú. Ó ní káwọn èèyàn ó má gbìyànjú láti sọ pé ọ̀rẹ́ ni òun àti Mákindé o. Ó ní rárá, alábàáṣiṣẹ́pọ̀ lásán ni àwọn jọ jẹ́. Ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà sì ni àwọn méjèèjì. Kò sì sí òfin kankan tó sọ pé àwọn alábàáṣiṣẹ́pọ̀ nínú òṣèlú gbọ́dọ̀ wà papọ̀ títí láé. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tó fa èdè àìyedè láàrin òun àti Mákindé, Wike sọ pé kò ju ọ̀rọ̀ lórí bí ẹgbẹ́ òṣèlú PDP náà yóò ṣe tẹ̀lé òfin àti bí yóò ṣe dé ipò àgbà tó yẹ kí ó dé. Gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ náà ní òun kò dálẹ̀ Mákindé tàbí ẹgbẹ́ àwọn gómìnà tí í ṣe G5 tí òun ò sì ní dálẹ̀ ẹgbẹ́ náà láìláì. Mínísítà náà ní àsìkò kò tí ì tó fún PDP láti máa sọ̀rọ̀ nípa ètò ìdìbò ààrẹ ọdún 2027, àmọ́ kí wọ́n kọ́kọ́ lọ ṣe ìpàdé gbogbogbò ẹgbẹ́ náà kí wọ́n tó máa dábàá ọdún 2027. Ó mà ṣe o, àwọn agbébọn tún ṣekú pa arákùnrin kan ẹni ọdún 28. Àwọn míì farapa nínú ìkọlù tuntun nípínlẹ̀ Plateau. Ó wá dójú ẹ̀ báyìí. Àwọn agbébọn tún ṣèkọlù wọn o. Wọ́n tún ti ṣekú pa arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Joseph Dauda Nwanti ẹni ọdún 28 nílùú kan tí wọ́n ń pè ní Werengi níjọba ìbílẹ̀ Riyom nípínlẹ̀ Plateau. Gẹ́gẹ́ bí ìròyìn tó ṣe gbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùfarakásá méjì yòókù tó fi mọ́ Joshua Nwanwang ẹni ọdún 23 ló farapa lákòókò ìkọlù náà, èyí tó wáyé ní déédéé aago 9 alẹ́ lọ́jọ́ Ajé Monday. Adarí ọ̀dọ́ ìlú náà Solomon Nwantiri ló fìdí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn Punch Metro nílùú Jos lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Nwantiri sọ wípé lóòótọ́ ni níṣe làwọn tún jí lówùúrọ̀ ọjọ́ náà sínú ìròyìn ìbànújẹ́ ìkọlù burúkú tí àwọn agbébọn ṣe sílùú Werengi. Ó ní ó ṣeni láàánú pé ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà tí àwọn méjì míì farapa. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ẹgbẹ́ ọ̀dọ́ Berom Youth Model Association kó rojú sí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Àwọn aṣèkọlù ọ̀hún ni wọ́n gbàgbọ́ pé wọ́n ń ṣọṣẹ́ láabi lágbègbè ìlú náà. Àtẹ̀jáde tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ààrẹ àpapọ̀ ẹgbẹ́ náà Deolop Solomon Nwantiri nígbà tó ń ké sí àwọn aláṣẹ àwọn elétò ààbò láti tètè gbé ìgbésẹ̀ kan mọ́ńkóbó lójúnà láti dènà ìtàjẹ̀sílẹ̀ mìíràn. Ẹgbẹ́ náà tún pàrọwà fún àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Plateau, pàápàá jùlọ àwọn tó wà ní agbègbè Birom, láti wà lójúlá lákànfin sọrí kí wọ́n sì ta àjọ elétò ààbò lólobó bí wọ́n bá kẹ́fín ohunkóhun tó bá mú ìfura dání. Nwantiri ṣèkìlọ̀ pé tí àwọn aláṣẹ àti àwọn elétò ààbò bá kùnà láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ àti ìkọlù lemọ́lemọ́ yìí, ó ní àwọn ọmọ ìlú ó dìde gbèjà ara wọn láti dáàbò bo ara wọn lọ́wọ́ ìkọlù. Gbogbo ìgbìyànjú láti kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau SP Alfred Alabo ló já sí pàbó. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lọ́jọ́ àìkú Sunday ní àwọn afurasí Fúlàní darandaran ṣekú pa àgbẹ̀ kan tórúkọ rẹ̀ ń jẹ́ Bitrus Dakwan ní inú ilé rẹ̀ nílùú Kubon, agbègbè Kombu níjọba ìbílẹ̀ Mangu nípínlẹ̀ Plateau. Ìdí rẹ̀ o tí iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi fọwọ́ sí júwe ilé fún àwọn òṣìṣẹ́ tó tó 115 níye. Iléeṣẹ́
iléeṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ nílẹ̀ wa Nàìjíríà DSS kéde pé àwọn ti gba iṣẹ́ lọ́wọ́ òṣìṣẹ́ 115 tí wọ́n sì kìlọ̀ fún àwọn aráàlú nípa bíbá èyíkéyìí nínú wọn tàbí ẹnikẹ́ni tó bá ń pe ara rẹ̀ ní òṣìṣẹ́ iléeṣẹ́ dòwò pọ̀. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS sọ èyí lójú òpó ayélujára Twitter rẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday pé ìgbésẹ̀ yìí wáyé láti ṣe àtúnṣe sí àjọ náà láti inú wá. Bó tilẹ̀ jẹ́ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kò ṣàlàyé ìdí tí wọ́n fi gbé ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ti fa ọ̀pọ̀ awuyewuye àríyànjiyàn nílùú Àbújá. Bákan náà ni àjọ DSS ní àwọn ti fi ojú àwọn èèyàn náà hàn síta nítorí wọ́n sì ń díbọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ DSS. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba kan fẹ́ wáyé, èyí tí ìjọba dènà tí wọ́n sì ti ọ̀pọ̀ àwọn ológun tó wà nídìí rẹ̀ mọ́lé. Ọ̀pọ̀ ló gbàgbọ́ pé ìgbésẹ̀ àjọ DSS lè wà lára ìgbìyànjú ìṣèjọba ààrẹ Tinubu láti tún ṣe àfikún ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ náà sọ wípé àwọn ti ṣe àwọn àtúnṣe kan lẹ́ka àjọ ọ̀tẹlẹ̀múyẹ́. Wọ́n sọ fún aráàlú pé àwọn ti gba iṣẹ́ lọ́wọ́ àpapọ̀ èèyàn tó tó 115 tí wọn kò sì ní àjọṣepọ̀ kankan pẹ̀lú àjọ DSS mọ́. DSS tún jẹ́ kó di mímọ̀ pé àwọn kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n pe orúkọ wọn ní Barry Donald àti Victor Oyendikachi Godwin, àti pé àwọn èèyàn kan tí wọn kò kí ń ṣe òṣìṣẹ́ DSS sì ń pe ara wọn ní òṣìṣẹ́ àjọ náà láti fi lu aráàlú ní jìbìtì. Àjọ DSS gba aráàlú lámọ̀ràn pé kí wọ́n yàgò nínú bíbá àwọn èèyàn yìí dòwò pọ̀ nítorí wọn kò bá àwọn ṣiṣẹ́ mọ́. Gbogbo orúkọ àwọn èèyàn tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wọn ni wọ́n ti gbé orúkọ wọn sí ojú òpó ayélujára àjọ náà. Ṣáájú ni àjọ DSS ti kéde síta pé àwọn ti gba iṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ méjì, Barry Donald àti Victor Godwin, tí ọwọ́ tẹ̀ fún ẹ̀sùn ìwà jìbìtì. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS rọ aráàlú pé kí wọ́n má ṣe fòyà, kí wọ́n sì túbọ̀ fi ìṣẹ̀lẹ̀ tí wọ́n bá fura sí pé ó lè ṣàkóbá fún àlàáfíà ránṣẹ́ sí àjọ náà. Ààrẹ Tinubu, dákun ẹ̀bẹ̀ la bẹ̀ ọ́, bá wa fòpin sí ilé àti dúkìá wa tí ìjọba ìpínlẹ̀ Èkó ń dàwó lulẹ̀. Ẹgbẹ́ àwọn Ìgbò ASITU ló rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn Igbo Town Unions ASITU ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó gbà wọn kalẹ̀ láti fòpin sí bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń da àwọn ilé àti dúkìá tó jẹ́ ti àwọn Ìgbò wó lulẹ̀. Ẹgbẹ́ náà ní Umaya ké sí ìjọba àpapọ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ òde àti ilẹ̀ àti olórí lẹ́ka ètò ìdájọ́ láti ké sí gómìnà àti ìjọba ìpínlẹ̀ Èkó láti fòpin sí dídà ilé wó lulẹ̀. Ààrẹ ẹgbẹ́ ASITU olóyè Emeka Diwe jẹ́ kó di mímọ̀ pé ìbáṣepọ̀ láàrin àwọn èèyàn Ìgbò àti Yorùbá jẹ́ ohun mánigbàgbé nínú ìtàn Nàìjíríà nípa ìfọwọ́sowọ́pọ̀ nígbà míì ìdíje, ṣùgbọ́n ó máa ń sábà wọnú ara wọn. Wọ́n ní àwọn ò gbọ́dọ̀ fààyè gbà kí ọ̀rọ̀ ilé dídàwó lulẹ̀ ba ìbáṣepọ̀ tó wà láàrin àwọn jẹ́. Ẹgbẹ́ náà ní Nàìjíríà ló sọ̀kò ìparun díẹ̀díẹ̀ nípa ìpèníjà ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, àìsí ìdájọ́ òdodo, rírú òfin ilẹ̀ wa àti ìwà àìjẹ́ olótìtọ́ láàrin aráàlú àti ìjọba. Wọ́n ní ìgbésẹ̀ ìjọba nípa dídà ilé àti dúkìá àwọn Ìgbò wó lulẹ̀ gbọ́dọ̀ jẹ́ fífòpin sí. Ẹgbẹ́ náà sọ wípé àwọn dúkìá Ìgbò tí ìjọba ìpínlẹ̀ Èkó dà wó lulẹ̀ ọ̀hún ni wọn kì í ṣe àwọn ilé àkọ́pàtì tàbí àwọn ilé ìgbọ̀nsẹ̀ alẹ́. Wọ́n ní ilé ìtajà ní àwọn ilé ọ̀hún níbi tí wọ́n ti ń ṣe okòwò, níbi tí wọ́n ti ń rí oúnjẹ òòjọ́ wọn, níbi tí àwọn ìyá ti ń ta ọjà láti fi bọ́ àwọn ọmọ wọn. Àwọn ilé ìkó nǹkan pamọ́ sí níbi tí àwọn ọ̀dọ́mọkùnrin ti máa ń gbé àwọn ọjà wọn pamọ́ sí fún mọ̀lẹ́bí wọn, àti àwọn ṣọ́ọ̀bù ilé ìtajà níbi tí oníkálukú ti ní àlá rere àti lílépa àṣeyọrí nípa àágùn àti àdúrà gbígbà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín. Ẹnu ni mo ní o, mi ò ní ìbọn o, báńgà ló kéré jù, mi ò lè yìn, mo kàn fẹ́nu gbára mi kalẹ̀ ni. Ẹ̀rù Àríkẹ́ tó halẹ̀ ìbọn mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn Ganu ṣàlàyé ọ̀rọ̀ fáráyé. Arábìnrin Falilat Yusuf, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Ẹ̀rù Àríkẹ́, ti yí ohùn padà lórí ọ̀rọ̀ tó sọ láti fi dúnkokò mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun pé òun ní ìbọn tí òun sì ti ṣetán láti yìn fún ẹnikẹ́ni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ dé àyíká òun. Ọ̀rọ̀ náà tí Ẹ̀rù Àríkẹ́ sọ yìí ló dá họ́wùhọ́wù sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, tí ọ̀pọ̀ èèyàn sì ti bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ ara wọn pé ṣé lóòótọ́ ni Ẹ̀rù Àríkẹ́ ní ìbọn nílé
tó fi ń dúnkookò. Ẹ̀rù Àríkẹ́ nínú ọ̀rọ̀ tó gbé síta lójú òpó Facebook ó sọ wípé òun fi ẹnu gbára òun sílẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun ni nítorí wọ́n ti kọlu òun àti ìyá òun ṣáájú. Ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o, kódà ohun tí ń jẹ́ báńgà òun ò lè bá wọn yìn, òun kàn fi ẹnu gbára òun kalẹ̀ ni nítorí nǹkan tó ṣe èèyàn ṣáájú ni kò tún gbọdọ̀ ṣe èèyàn ní ẹ̀ẹ̀kejì. Ó ní ó yẹ kí àwọn èèyàn lórí Facebook mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n kó ìbọn lọ ká ìyá òun mọ́lé pé wọ́n fẹ́ pa á, tí wọ́n fi ìbọn fọ́ gbogbo ilé tí òun kọ́ fún ìyá náà ní agbègbè Ọlọ́rundá ní Ìràgbìjí. Ẹ̀rù Àríkẹ́ ní èyí wáyé lẹ́yìn tí àwọn ajínigbé gbé òun. Ó tẹ̀síwájú sọ pé òun sọ̀rọ̀ náà síta nítorí ìró ìbọn tí òun gbọ́ níwájú ṣọ́ọ̀bù òun láti fi ẹnu gbára òun kalẹ̀ lòun fi pariwo sọ pé òun ní ìbọn ní ilé. Ó tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbófinró ti wá sí ilé òun láti wá ṣe ìwádìí bóyá lóòótọ́ ni òun ní ìbọn nílé. Ó ní àwọn agbófinró gbìyànjú gan-an, wọ́n béèrè gbogbo ohun tó yẹ kí wọ́n béèrè lọ́wọ́ òun tí òun náà sì dá wọn lóhùn. Ó ní ilé 4 ni òun kọ́ sí Ìràgbìjí tí òun sì ní kí wọ́n lọ wo ilé 4 pé tí wọ́n bá rí nǹkan tí kò dáa, àrà tó bá wù wọ́n ni kí wọ́n fi òun dá. Ẹ̀rù Àríkẹ́ ní òun kò mọ̀ pé ọmọ tí òun gbàtọ́ tó jẹ́ ọmọ ọdún 13 tan kámẹ́rà lásìkò tí òun sọ̀rọ̀ tó sì ká gbogbo ìṣẹ̀lẹ̀ náà jù sórí ayélujára. Ó ní kì í ṣe pé òun mọ̀ọ́mọ̀ gbé ọ̀rọ̀ náà síta. Ṣáájú ni àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun náà, Falilat Oyètúnjí, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Ẹ̀rù Àríkẹ́, dúnkòokò níta gbangba mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ kó di mímọ̀ pé òun ní ìbọn tí òun sì lè yìn mọ́ ẹnikẹ́ni tó bá ta fèlèfèlè dé ọ̀dọ̀ òun. Ẹ̀rù Àríkẹ́ sọ̀rọ̀ yìí nínú fọ́nrán náà tó tàn kiri ojú òpó Facebook tó sì tún fẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pé wọn kò mọ̀ pé òun kò ka ìwé nígbà tí wọ́n ń gba ẹ̀bùn lọ́wọ́ òun. Tìbínú nínú fọ́nrán náà ni Ẹ̀rù Àríkẹ́ fi ní òun kò ní fààyè gbà kí èèyàn kan tàbùkù òun tó sì kìlọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú PDP láti jìnnà sí i. Ó fi kún pé iléeṣẹ́ ọlọ́pàá ti ní kí òun mú ọmọ tí ó gbé fọ́nrán fídíò náà sórí ayélujára wá sí àgọ́ wọn fún ìwádìí. Ó wá fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró ọlọ́pàá fún àdúrótì wọn lásìkò tí òun ní ìṣòro nípínlẹ̀ Ọ̀ṣun. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, láṣẹ Elédùà yóò sì dára fún yín.